Mo fẹ́ sọ àwọn nǹkan tí mi ò sọ yé nípa Adeolami Olatunji. Òun gba gauge, mi gba MC party. Èmi fẹ́ lọ ṣe MC yẹn bí ọdún wà bẹ́ẹ̀ lọ́dún yẹn. Bá a ṣe fẹ́ dé venue yẹn, ẹnìkan wa mọ́tò kọjá lára wa bí onífàyàwó. Wọ́n á sọ fún bí ọdún yẹn. Ta ló wa mọ́tò bí onífàyàwó yìí? Ẹni yẹn wá lọ park. Ó change bàtà ẹ̀ sí slippers 3. Àwọn ti parí iṣẹ́ tiwọn. So àwa fẹ́ bọ́ sí reception program. So wọ́n wá lọ tún gèlè orí ìyàwó, wọ́n lọ tún ṣe, wọ́n sọ̀rọ̀. Gbogbo bíi fámìlì ìyàwó tiẹ̀ ní ìlú pẹ̀wọ̀. Bàbá ìyàwó wá pè mí pé kí wá sáré meet àwọn kọ̀ọ̀kan tó di ká bẹ̀rẹ̀ program. Wọ́n bá ní ẹ pẹ̀lẹ́ o. Ní tó sọ nìyẹn ní ẹ pẹ̀lẹ́ o. Ọ̀nkú ẹni ìtàn. Mo ní ẹ rọra mà. Ṣèwà kẹ́rin máa ń respect kò sẹ́ni tí mi lè respect. Mo ní ẹ rọra mà. Ló bá ní ká sẹ́ndì friend request sí tẹ́ ẹ̀ dáhùn. Ní mi ò mọ ní àwọn ní àgbèrò pọ̀ nìkan kiri kan àwa fáànù yín àwa bá kan lọ àwọn kan ó kàn ó pé ẹ ṣáà má bínú. Later ọ̀rọ̀ yẹn hit mi pé bí ìgbà téèyàn ń ṣègbéraga wọ́n á wo orúkọ yẹn bọ̀ mo ti gẹ́ẹ̀tì orúkọ látara àwọn èèyàn bá a ṣe di ọ̀rẹ́ nìyẹn. A kàn máa ń sọ̀rọ̀ ká fi sọ̀rọ̀ débi broadcasting. Honestly, I got to know that she has been with one radio station before. I got to know that she has done many auditions in the past, and ó lè gbọ́ Yorùbá yìí, ọmọ Yorùbá yìí. Ó yẹ ẹ gbọ́. Wọ́n á sọ pé ókè o, tí Ọlọ́run bá kọ́ ọ bẹ́ẹ̀, tí bá ti bẹ̀rẹ̀ EOB life, maybe I can give you a platform. Èmi náà kàn sọ ọ́ ni ìmọ̀ Ọlọ́run máa fi àmì sí. Ìgbà tí EOB life fẹ́ bẹ̀rẹ̀, wọ́n á bèrè ní kí nǹkan tí ẹ gbọ́ kó má di pé gúdẹ̀ lèèyàn gbé sórí afẹ́fẹ́ jẹ́ tí ẹ gbọ́ nǹkan kan lára bá lè ṣe program yìí wà ẹnì yìí gúdù gan-an. So ìjà alákọ̀ọ́kọ́ fi mọ́ra ọ̀rẹ́ ìpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti bá tó ti ṣe program mi ò tí ì rẹ́ tó pè mí pé ẹni tó gbé sórí platform ẹ̀ yìí ó ń bá ẹ lójú jẹ́ ṣe àdúrà tí mò ń gbà ní pé Adeolami wàá jèrè ọkọ wàá jèrè ọmọ wàá jèrè ara rẹ wàá máa mọ̀ sọ tí ọ̀gá mi bá fẹ́ gbàdúrà fún mi Dr. Ayéfẹ́lẹ́ Ṣẹ́gun wàá máa mọ̀ ṣe sọtẹ́mi náà wá rẹ̀ tó dùn tó ṣe kan tó dùn mọ́ mi nú mi náà fẹ́ sọ lédè pé wàá máa mọ̀ ṣe ìwòye ọdún tó ń bọ̀ ó ti àyẹ̀ pé lé ní ìbá ẹ̀ ó wò pé dádì ìlú yẹ kó ti ṣe kinní kan dádì òun bàbá ti lọ lé ogbó lọ sùn yá dúpẹ́pẹ́ ẹlẹ́yẹ ò ṣáájú lọ ìwé ọdún tó ń bọ̀ nínú owó màlúwà àgbà ní jẹ kéèkì nìkan o. lẹ́yìn náà bọ̀ àríjẹ kéèkì nìkan wọ́n ti kó mú dé. wọ́n ti kó mú dé. Ẹni tẹ́ ẹ̀ka wẹ̀. Ẹ bó nǹkan jẹun. Ẹ bọ yín rè.